tún máa kí gbogbo ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi nílé lájò lóko lẹ́yìn odi níbi gbogbo káàkiri orílẹ̀-èdè àgbáláyé. ojú tẹ́ fún wa ojú náà ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. ìròyìn fún tásìkò yìí ọ̀nà àlàyànfẹ́ ló tún gbálẹ̀ gbòde tuntun mọ́ wa bí ìṣe wà lójú mọ́ màwòrán ìkànnì tá a jọ wà yìí. ebi kọ́kọ́ oníròyìn òun lágbèyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. àwọn ìròyìn tí ń bẹ lọ́wọ́ mi fún ti àsìkò yìí òní ó sòódó tí ìṣẹ́gun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn èyí tó bani lọ́kàn jẹ́ wọn bẹ́ẹ̀ ẹ jẹ́ máa gbé yẹ̀wò lẹ́yọ kọ̀ọ̀kan báyìí. ní ìpínlẹ̀ Kánò kò dín ní afurasí 31 tọ́wọ́ àwọn agbófinró ìpínlẹ̀ ọ̀hún tó ti tẹ̀ báyìí. àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa náà ti ṣe bẹ́ẹ̀ dóòlà ẹ̀mí arábìnrin ẹni 80 ọdún èyí tán jí gbé, bẹ́ẹ̀ náà ṣekú pa àwọn ajínigbé 5 nígbà tán mú 5 míì láàyè. bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Ondo báyìí àwọn ọlọ́dẹ ìbílẹ̀ náà ti fi páńpẹ́ òfin gbé àwọn ajínigbé 2 tán jẹ́ ọmọ òkè lọ́hùn-ún tán domi àlàáfíà ilẹ̀ káàárọ̀ òjìrè rú. Boko Haram 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ikú ti pa ní ìpakúpa báyìí ní ìpínlẹ̀ Borno lásìkò tí wọ́n fẹ́ gbìyànjú ṣe ìkọlù sáwọn àgbẹ̀. ọmọdékùnrin kan ló ṣe bẹ́ẹ̀ tó yìnbọn lu ẹ̀gbọ́n rẹ̀ ní ìpínlẹ̀ Delta. arábìnrin yìí ló ṣe bẹ́ẹ̀ ṣe bí ọmọ akin o lásìkò táwọn ajínigbé tán gbìyànjú láti gbé sá lọ. kí ni tó ṣe gan ní pàtó ẹ gbọ́ láìpẹ́ yìí àti ibi tíṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀. ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. ìpínlẹ̀ Kánò ni mo ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ fún ti àsìkò yìí. kò dín ní afurasí 31 tọ́wọ́ àwọn agbófinró ìpínlẹ̀ ọ̀hún tó ti tẹ̀ báyìí ní ìpínlẹ̀ náà. àwọn agbófinró ní ìpínlẹ̀ Kánò ni wọ́n ti ń ṣe gudugudu méje tó ń ti yàyà 6 láti bí ọjọ́ 10 inú oṣù karùn-ún ọdún tá a wà yìí títí di ọjọ́ 14 inú oṣù karùn-ún ọdún tá a wà yìí. bákan náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé ní agbègbè tí àwọn oníṣẹ́ láabi tí wọ́n gbé egbògi olóró àtàwọn jàǹdùkú ọmọ gànfẹ́ tí wọ́n ń sọ sẹ́sì jù ibẹ̀ ni wọ́n ṣe ìkọlù náà sí níbi tó ti rí agbègbè bíi Dorayi, Jain, Sharada, Ngwardaba, Dukawa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú àlàyé tẹ́ni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kánò Abdullahi Kiyawa èyí tó ṣe ó ní àwọn 6 ó ní ọwọ́ bà tí wọ́n jẹ́ ènìyàn tí wọ́n gbé egbògi olóró àti àwọn oògùn líle míì ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ ọ̀hún. bákan náà ni ọmọ gànfẹ́ tán jẹ́ jàǹdùkú èyí tí òǹkà tàwọn jẹ́ 25 ó ní ọwọ́ bà lára àwọn ènìyàn tí wọ́n da omi àlàáfíà agbègbè náà rú tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ báwọn ohun ìjọ olóró oríṣiríṣi ní àkàtà wọn. lára tí wọ́n bá ń bẹ̀ ó ní ìbọn tó jẹ́ 4 ọ̀tọ̀ọ̀tọ̀, ọ̀bẹ àti àdá tó ń jẹ́ 9 pẹ̀lú àwọn nǹkan míì tó jẹ́ ohun ìjolóró tó fi ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sáwọn ènìyàn nínú àwọn àgbà ọ̀jẹ̀ tó jẹ́ ọ̀daràn paraku tọ́wọ́ bà lára àwọn ènìyàn ọ̀hún. ibẹ̀ láti rí Dan Abba, arákùnrin tápókọ tiẹ̀ ní Bọ́lá, Bákàkàṣe, Ramasi, Abba Makji àti Abdulbaki. gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé àwọn ènìyàn náà tó ń ka wọn jẹ́ 25 ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbé lọ sí ilé ẹjọ́ láti ọjọ́ 16 inú oṣù tá a wà yìí nígbà tó sì ní ìwádìí ń lọ lọ́wọ́ lórí àwọn 6 tí wọ́n jẹ́ ológun olóró tọ́wọ́ tó bọ̀ ọ̀hún. níbẹ̀ tí ni wọ́n ṣe ìwádìí finifini tí wọ́n sì fi páńpẹ́ òfin máwọn ènìyàn wọn tó kù tájọ́ ṣe bẹ́ẹ̀ wu ìwà kò tọ́ ọ̀hún. ó dá ní ìpínlẹ̀ Jigawa ó ní àwọn ọlọ́pàá tún ti ṣe àṣeyọrí míì báyìí o. níṣẹ́ náà dóòlà ẹ̀mí arábìnrin ìyá arúgbó ẹni 80 ọdún kan èyí tí àwọn ajínigbé tán jí gbé, bẹ́ẹ̀ náà ṣekú pa ajínigbé 5 nígbà tí wọ́n sì mú àwọn 5 míì láàyè nínú wọn. níjọba ìbílẹ̀ Garki ni ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ni ó ti wáyé pẹ̀lú bí àwọn ọlọ́pàá tí wọ́n gbọ́n fífi bá ṣe ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi páńpẹ́ òfin mú àwọn ajínigbé 5 ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tá a ṣekú pa 5 míì. bẹ́ẹ̀ náà tún dá ẹ̀yà arúgbó ẹni 80 ọdún kan tó tún dá sílẹ̀ ní àkàtà wọn oníṣẹ́ láabi ọ̀hún. ìyẹn ni 80 ọdún ọ̀hún tó pe orúkọ rẹ̀ ní Ajiya Ajara ó ní wọ́n jí gbé ní àti ìpínlẹ̀ Kánò ní ọjọ́ 16 inú oṣù tá a wà yìí. gẹ́gẹ́ bá ṣe wá ṣe ní àlàyé wípé níṣe ni àwọn
ọlọ́pàá tágbọ́ sí ìròyìn náà wípé àwọn oníṣẹ́ láabi ajínigbé ọ̀hún ni wọ́n tó bí 12 tán gun ọ̀kadà lọ ní agbègbè náà. Báyìí ni àwọn agbófinró náà ṣe pa kìtìmọ́lẹ̀ tó sì lọ ṣe ìkọlù sáwọn oníṣẹ́ láabi ajínigbé ọ̀hún. wọ́n máa jọ rọ̀jò ìbọn fúnra wọn, ṣùgbọ́n níṣe ni ọwọ́ àwọn agbófinró ló dùn wọ́n lára dáadáa tó sì fi ẹ̀yìn 5 nínú wọn tó fi janlẹ̀ nígbà tí wọ́n fi ara wọn sílẹ̀ káwọn agbófinró ṣe bẹ́ẹ̀ kí wọ́n mú wọn lóòyẹ̀. ṣùgbọ́n àwọn tí wọ́n fi ara balẹ̀ wọ́n fi páńpẹ́ òfin mú 5 nínú wọn. lára àwọn ènìyàn tó jẹ́ ògbóǹtarìgì tó ṣe bẹ́ẹ̀ jẹ́ ẹni tó ń gba àwọn ènìyàn náà tó ń ṣe ìtọ́jú àwọn ajínigbé ní ìpínlẹ̀ Jigawa ọ̀hún náà pé orúkọ tiẹ̀ ní Yàyà ètò wá láti agbègbè Katoro Fúlàní kampu ní ìpínlẹ̀ Jigawa náà. ìbọn AK-47 méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà bá ní ọwọ́ wọn àti oríṣiríṣi ohun ìjọlóró míì. bẹ́ẹ̀ ni wọ́n ní ìyá arúgbó ọ̀hún ẹni 80 ọdún ni kò sí nǹkan kan tó ṣe é láti ti dá padà sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ báyìí. ó yá ní ilẹ̀ káàárọ̀ òjìrè bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Ondo ṣe rí o. àwọn ọlọ́dẹ ìbílẹ̀ náà ti ṣe takuntakun báyìí pẹ̀lú bá ṣe ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin gbé àwọn ajínigbé méjì tán wá láti òkè lọ́hùn-ún tó sì ń domi àlàáfíà ilẹ̀ káàárọ̀ òjìrè rú. nílùú Ọ̀wọ̀ tí ń ṣe ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ gangan ni ìṣẹ̀lẹ̀ lè ti ṣẹlẹ̀ nínú fídíò kan tó fi sójú òpó ayélujára níbi tá a ti máa padà ṣe àfihàn rẹ̀ fún wa báyìí bí Elédùmarè bá jẹ́ kí ìkànnì YouTube kò ṣe bẹ́ẹ̀ gbà wá ní ààyè rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé nínú fídíò ọ̀hún. níṣe ni wọ́n ní àwọn ọlọ́dẹ ìbílẹ̀ náà fi páńpẹ́ òfin gbé àwọn ajínigbé méjì tí wọ́n ní wọ́n jẹ́ afurasí láti ilẹ̀ Haúsá lọ́hùn-ún tó sì domi àlàáfíà ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo tá ń dàrú gẹ́gẹ́ bá ṣe ṣe ní àlàyé. níṣe ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sáwọn ènìyàn ọ̀hún ní inú igbó tí wọ́n ṣe bẹ́ẹ̀ farasin kò sí. ṣùgbọ́n àwọn méjì tí ọwọ́ bà òun ni wọ́n gbé wá sí ilé tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò bó tilẹ̀ jẹ́ pé àwọn ènìyàn tó kù tí wọ́n na pápá bora náà ni wọ́n fi ara gbọgbẹ́ kó tó di pé wọ́n bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ wọ́n sá wọ inú igbó lọ. níṣe ni inú àwọn ènìyàn ní ìlú Ọ̀wọ̀ náà olóńdùn sí ìròyìn ọ̀hún torí pé wọ́n ní àwọn ò ní àlàáfíà nílùú Ọ̀wọ̀ láti bí ọjọ́ mélòó kan láti ìgbà tí àwọn oníṣẹ́ lábẹ́ ọ̀hún tó ti ṣe bẹ́ẹ̀ sápamọ́ sí inú igbó tó sì fi òru dúdú tó fi ń ṣọ̀ṣẹ́ ní ìlú náà. níṣe ni a ṣe àfihàn fídíò rẹ̀ báyìí níbi tẹ́ ti máa wo fídíò ọ̀hún tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ di àwọn ènìyàn náà mọ́lẹ̀ tí wọ́n sì ń béèrè fún omi láti fi jẹ́ kí àwọn tó lè sọ̀rọ̀ torí pé ọwọ́ ti bà wọ́n ó sì ti rẹ̀ wọ́n tó sùn sílẹ̀ ní gbalaja. àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé ọwọ́ àwọn oníṣẹ́ láabi ọ̀hún ó ń ṣẹ́gi ní ìlú ìpínlẹ̀ ní ilẹ̀ káàárọ̀ òjìrè ti ìpínlẹ̀ Ondo yìí ó jẹ́ ara àwọn àṣeyọrí àti ìfọ̀kànbalẹ̀ tí ó ti ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú ká sì má wàásù o ká má sùn àsùnpìyè ní ilẹ̀ káàárọ̀ òjìrè ká múra ká ya ikọ̀ ojú ni alákànfin sọrí bá a bá ṣe bẹ́ẹ̀ kẹ́fìn àwọn ènìyàn tí ìṣesí wọn àbí ìrìnsí wọn ó kù díẹ̀ káàtó ní agbègbè wa ẹja tètè fọn rere káwọn elétò kí wọ́n lè tètè mọ ìgbésẹ̀ tí wọ́n gbé. Èdùmàrè kò ní jẹ́ káwọn agbésùnmọ̀mí kan filẹ̀ káàárọ̀ òjìrè ṣe ibùba wọn o. Kai ina ọ̀gánka. Wáyé súná ọ̀gánka. Lọ́wọ́ yẹn kó kúrò lọ́wọ́ ẹ̀ àwọn olùkọ́ àwọn yẹn tó tẹ̀sán wọ̀. Ẹ má fọ kàkà ẹ̀ ẹ sílẹ̀ o. Ẹ sílẹ̀ o. Tó bá ṣiṣẹ́ ṣé òní orin ìbọ̀rẹ̀ wọlé lọ́wọ́. Ilẹ̀. Ẹ káàbọ̀ padà ìròyìn tẹ̀síwájú báyìí. Ikọ̀ Boko Haram 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni ikú ti pa ní ìpakúpa báyìí ní ìpínlẹ̀ Borno lásìkò tí wọ́n fẹ́ tún ṣe ìkọlù sáwọn àgbẹ̀ míì. Àtìmúlò yẹn kan wá lóòrọ̀ yìí níbi tí àkọsílẹ̀ àgbẹ̀ àti apẹja tí òǹkà wọn jẹ́ 23 tí ikọ̀ ISWAP ṣekú pa ní ìpakúpa ní ìpínlẹ̀ Borno èyí tí wọ́n ṣe ní àlàyé pé ní ìjọba ìbílẹ̀ Gwaza ó ní àwọn àgbẹ̀ náà tí wọ́n jẹ́ àgbẹ̀ ọlọ́gbìn ẹ̀wà ó ní wọ́n ṣekú pa látàrí pọ́n fi ẹ̀sùn kàn wọ́n pé àwọn àgbẹ̀ ọ̀hún náà gbàbọ̀dẹ̀ fún àwọn tẹ́sí pàdé àpòpọ̀ pẹ̀lú ikọ̀ Boko Haram láti ṣe ìkọlù sí àwọn àmọ́ ìròyìn eléyìí ló tún ṣe bẹ́ẹ̀ yanilẹ́nu wípé ikọ̀ Boko Haram gan ló tún fẹ́ ṣe ìkọlù míì sí àwọn àgbẹ̀ ní abúlé tó pè ní Wàrẹ́fù ìjọba ìbílẹ̀ Gwazo yìí ní nǹkan bíi ọjọ́ 16
ogún nínú oṣù tá a wà yìí ó ní wọ́n fi ìròyìn náà fi léde síta wípé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ operation adinkayi lábẹ́ ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí náà sì bẹ́ẹ̀ ṣe ikú pa àwọn Boko Haram márààrún pẹ̀lú àjọṣepọ̀ ọlọ́dẹ ìbílẹ̀ fìjìláńtẹ́ àtàwọn ẹ̀ṣọ́ aláàbò míì níṣẹ́ náà gba ìbọn AK-47 lọ́wọ́ àwọn ènìyàn ọ̀hún lásìkò tó ń gbìyànjú láti lọ́ọ́ ṣe ìkọlù sáwọn àgbẹ̀ ní ìjọba ìbílẹ̀ Gwoza yìí. ìròyìn eléyìí ló ṣe bẹ́ẹ̀ tó bá ní lọ́kàn jẹ́ kí Elédùmarè kó máa pa wá mọ́ kó sì máa ṣọ́ wa àmọ́ káwa náà tó ṣe bẹ́ẹ̀ káyà ẹ̀kọ́ ojú ni alákànfin sọ̀rí ọmọdékùnrin kan ló ṣe bẹ́ẹ̀ tó yìnbọn pa ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin ní ìpínlẹ̀ Delta. ọmọ ọdún mẹ́rìndínlógún kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ifeanyi Ọ̀káfò ó mà ṣe bẹ́ẹ̀ yìnbọn pa ẹ̀gbọ́n rẹ̀ tí ó jẹ́ obìnrin gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé nínú fídíò tí Bright Edafe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Delta tó fi léde síta níṣe ni bàbá àwọn ọmọ ọ̀hún Christian Ọ̀káfò tó jẹ́ ní 50 ọdún ló ń ṣe ní àlàyé nínú fídíò ọ̀hún wípé òun jẹ́ ọlọ́dẹ ọmọ òun tí ń jẹ́ Ifeanyi ọmọ ọdún mẹ́rìndínlógún yìí ló sì fẹ́ràn kó máa fi ìbọn tí òun fi máa ń dẹ̀gbẹ́ kó máa fi ṣeré ó ní lọ́jọ́ burúkú èṣù gbomimu yìí níṣe ni ó gbé ìbọn náà tó sì fi ń ṣeré kó tó di pé ó ṣèṣì yìnbọn ọ̀hún lu ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin èyí tó ń sì gba èkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra ní mú fídíò rẹ̀ wá lópin ìròyìn wa tẹ́yìn náà gbọ́ àlàyé kíkún lórí bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bó ti ṣe ṣẹlẹ̀. arábìnrin kan mọ̀rẹ́ tó ṣe bẹ́ẹ̀ tó ṣe bí ọkà akin tó sì gbára rẹ̀ kalẹ̀ kúrò lákàtà àwọn ajínigbé ní ìpínlẹ̀ Kogi ohun tó ṣe múlẹ́gbọ̀ láìpẹ́ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìròyìn náà léde láti orí ìkànnì ayélujára Facebook ti Kogi Post nínú àlàyé rẹ̀ ó sọ dímọ̀ wípé arábìnrin kan tí wọn kò tí ì fi orúkọ rẹ̀ léde síta lásìkò tàfikún ìròyìn jọ ó ní àwọn oníṣẹ́ láabi ajínigbé ọ̀hún ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kogi ó ní ṣùgbọ́n nígbà tí wọ́n wa ọkọ̀ tẹ̀ ń wò lójú mọ́wòrán yìí táwọn wá dé agbègbè tó pè ní 200 unit tí ń bẹ ní Lọ́kọjà ní ìpínlẹ̀ Kogi níṣe ni arábìnrin ọ̀hún ló ń ṣe bẹ́ẹ̀ tó ń lọ steering ọkọ̀ náà tó ń lọ gbà mọ́ àwọn ajínigbé ọ̀hún lọ́wọ́ èyí tí wọ́n ní ọkọ̀ ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ tó forí sápọn tó sì tàkìtì níwájú ilé ìtajà Pélé ní ìta gbangba ti ìlú Lọ́kọjà ọ̀hún níbi tó ti ní arábìnrin náà ó fi ara pa púpọ̀ kan tó gbé lọ sí ilé ìwòsàn nígbà tí àwọn ènìyàn fi ṣe bẹ́ẹ̀ ṣùgbà ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ látàrí pé wọn ò tí ì mọ tó ṣẹlẹ̀ tó ṣokùnfà ìjàmbá ọkọ̀ ọ̀hún sí ìyàlẹ́nu wọn níṣẹ́ náà ni àwọn oníṣẹ́ láabi ajínigbé náà wọ́n na pápá bora tán sá lọ ní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ wọ́n sì fi ọkọ̀ tí wọ́n lò wọ́n fi kalẹ̀ arábìnrin ọ̀hún ló ti wà ní ilé ìwòsàn lẹ́ni tí ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí k'Ẹlẹ́dùmarè kó tètè bá a fún ní àlàáfíà irú ìròyìn láabi báyìí ó lè tó tún ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kogi ní ibi tí wọ́n ti ṣekú pa àwọn ọlọ́kadà 3 ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́sàn-án gangan ìtàn ní àwọn afurasí Fúlàní darandaran ó ní wọ́n ṣe ìkọlù náà ní agbègbè Kórókodò ní ìpínlẹ̀ Kogi ọ̀hún ayé ò tún máa mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn rẹ̀ wá bí ìṣẹ̀lẹ̀ náà bó ti ṣe ṣẹlẹ̀ gan ní pàtó. Látàrí ìṣẹ̀lẹ̀ láabi tí ó ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn ọlọ́pàá kan bó ti ṣe bẹ́ẹ̀ yìnbọn pa akẹ́kọ̀ọ́bìnrin ní ìpínlẹ̀ Benue níṣe ni iléeṣẹ́ ọlọ́pàá ti fohùn léde wípé kán ṣe ìwádìí ọlọ́pàá ọ̀hún kán sì fi ojú rẹ̀ winá òfin. Tẹ́ ẹ bá gbàgbé lóòrọ̀ yìí ta ti mú ìròyìn wá wípé ọlọ́pàá kan ní ìpínlẹ̀ Benue olúlu ìpínlẹ̀ ọ̀hún ti ń ṣe Makurdi ló ṣe bẹ́ẹ̀ yìnbọn pa akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ìjọba àpapọ̀ Federal University ti Wukari ní Taraba Emmanuela Ehanjiri ní ìpínlẹ̀ Benue gẹ́gẹ́ bá ṣe mọ̀ wá wípé ní roundabout Wurukumu ó ní ìṣẹ̀lẹ̀ ohun ti ṣẹlẹ̀ lánàá tí ń ṣe ọjọ́ 16 nínú oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí lásìkò tán àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó kù wọ́n ń darí bọ̀ láti ibi tí wọ́n lọ ní nǹkan bí dédé aago 4 ìdájí ní ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ nígbà tí wọ́n ṣe ní àlàyé pé wọ́n gbé pákó dí ojú ọ̀nà tí awakọ̀ àwọn ènìyàn náà tó sì gbìyànjú láti pẹ́ pákó ọ̀hún sẹ́gbẹ́ kan ó ní ọlọ́pàá náà ló ṣe bẹ́ẹ̀ yìnbọn tí ìbọn ọ̀hún tó sì ba arábìnrin ọ̀hún ní gẹ̀ǹgẹ̀ àyà èyí tó gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra ní ojú ẹsẹ̀ látìgbà náà ó ní àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní ìpínlẹ̀ Kogi náà ti ń ṣe bẹ́ẹ̀ lérílẹ̀ka pé bí ìjọba ìpínlẹ̀ ọ̀hún bá kọ̀ láti wá arákùnrin tó jẹ́ ọlọ́pàá tó ṣe iṣẹ́ burúkú náà jáde àwọn yóò ṣe ìwọ́de
jáde táwọn yóò sì ṣe bẹ́ẹ̀ jẹ́ kí ìpínlẹ̀ Benue ọ̀hún kó wà ní ìdoríkodò ní ọjọ́ ìṣẹ́gun tó ń bọ̀ yìí tí wọ́n bá tábàkọ̀ láti wé ènìyàn náà jáde. Ní báyìí o iléeṣẹ́ ọlọ́pàá náà ti wá fi hàn léde pé ìwádìí ti bẹ̀rẹ̀, àwọn yóò sì fi ojú oníṣẹ́ láabi náà hàn dé láìpẹ́ ọjọ́. Ẹ̀yin àgbà lọ ẹbọ ẹni kì í dùn púpọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge mọ́dẹ̀mọ́gẹ̀ fìlò ní kọjá ìpéǹpéjú. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Oníyẹn ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ bá mi jẹ́ ẹ kú àìbínú títí di ìgbà tó tún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì tá a jọ wà yìí. Orúkọ mi ò ní yípadà o, àyànfẹ́ Elédùmarè náà ni. Ó dàbọ̀. Papa, what's your name? Christian Okafu. Christian Okafu. How old are you, sir? 50 years now. 50 years. This your son wey dey near you, wetin be him name? Ifeanyi Okafu. Ifeanyi. Okay, Papa, you are from where? I'm from Alisimo. Which local government? Car South. The Car South. How many children you get? I get 2 children. How many wife you get? Well, the other one have already gone. That is my first one, but I can't tell of them. I say The mother of this that is boy. one when they. The mother of this boy, how many children she born for you? 6. 6. Okay. Who get this gun? Now my father is gone. Your father gun. Wetin you dey use the gun dey do? Now hunt at the user and the gun. You dey use am dey hunt. So where you dey keep this gun for your house? One thing is that I dey keep am for my where I dey stay, my place where my room where I dey stay. Okay. That's where I dey keep am. Okay. Are you aware before now? Say your pikin dey use this gun dey play. I don't know. I don't know. You don't know say the law say I don't know no be excuse. Okay. So wetin go happen on that fateful day? That day. Be very fast. I dey manage time. So that day, then I come back from farm. Then you get one church where I dey attend because of the situation. And the church you dey when you hear wetin happen abi? So you not dey there when e happen? I know they Okay, there. just save my time. Let me. My guy, you know you are my friend now. What is your name? Ifeanyi Okafu. Ifeanyi Okafu. How old are you? 16. 16. That your sister wey don die now. How old is she? 10. 10. 10 years. 8 years now. Okay, your person na 8 years. Okay, so let's take her age to be 8 years. So wetin happen with this gun? You say how long you don dey play with this gun before now? Because you say you dey use am dey play. How long you don dey use am play? For 2 days if my daddy comot. Okay, every time when your daddy know that you dey use the gun dey play, your daddy know say you dey use am dey play. No, So when you dey use am dey play, wetin you dey hope to achieve? nothing. Wetin you say you dey use gun do? Gun, wetin gun dey do person? Wetin you dey use gun do? Him dey keep person. Oh, you know say dey keep person. You are 16 years ba? So okay, I'm glad that you know say gun dey keep person. So on that fateful day, how the thing take, how you do am when the thing come kill your sister? As I dey inside, dey play with the gun. I no know say my sister from corridor dey pass. Na the gun come shoot, come touch am. Okay, where is your sister now? He don Eh? he don Talk die. now, talk. Where is your sister now? He don die. You see her again. When you dey use this gun dey play, but you know say gun dey kill person. Is this the first time wey the gun dey shoot as you dey use am play? Abi you don first shoot before you no kill anybody? No, he never shoot before. Okay. So how do you feel now? Feel sad. You feel sad? It is well. Well, I always say the law have no space for emotions or sentiments. It's a very sad one. We are here already, and investigation has to be carried out, and justice must be served. Thank you.